lọ́dún yìí ṣùgbọ́n ọ̀rọ̀ náà ló ṣe bí ọ̀rọ̀ tí ó fi pé bí ilé Èkó Lérèfé báwo ni rírí yẹn ń gbà yẹn báwo ló ṣe rí lára báwo ló ṣe rí lọ́kàn yín. kò ṣe pé bóyá bá mi nínú jẹ́ mọ́jì lóòótọ́ ṣe mọ̀ pé tí bàbá ṣẹlẹ̀ lójijì ó jẹ́ nǹkan tó sọ́dé but at the end of the day mi ò balùjẹ́ torí pé mo mọ̀ nǹkan tí mo gbà and mo dẹ̀ mọ̀ wípé everything ó ṣẹlẹ̀ for a reason nígbà yẹn mo mọ̀ pé irúmọ̀ lẹ fẹ́ gbé mi ga ni àwọn náà fẹ́ lọ́wọ́ Olódùmarè ṣe tán láti tún gbé mi gòkè ju bí mo ṣe lérò lọ so mo ṣe kó rí ìgbà mi bá lára bákan torí pé mo mọ̀ nǹkan tí mo ṣe mo dẹ̀ mọ̀ nǹkan tí mo gbà mo dẹ̀ mọ̀ bí ọ̀nà tí mo wà yẹn tó ń fẹ́ máa bá mi jà sí yẹn àbí tó fẹ́ máa gbógun tì mí lé lórí mo mọ̀ bí ọ̀nà tó pè mí ni so kò ní ní touch ní mood. ẹ fẹ́ ṣe ẹ ti ṣe àbí ẹ fẹ́ ṣe ẹ ti ṣe bó ṣe wá rí lè ní kárí pé bá ṣe ṣáájú àsìkò yìí ìyẹn ó lè tún dùn tó báyìí lọ. ó lè má dùn tó báyìí o ó lè má dùn tó báyìí torí wípé pláàni tí mo ní tẹ́lẹ̀ mo ṣe bọ́ òkun tó báyìí kápọ̀ ra ṣe ní vicinity wa nínú ilé wa ní ṣùgbọ́n nígbà tí irú mọ̀lẹ́ ti rí pé kò ṣe bá àwọn òṣè pátì kọ̀rọ̀ àwọn náà wá gbéra wọn jáde Olódùmarè fúnra rẹ̀ ló ń kọ́ lóko so tó fi di pé onínúure ẹnìkan tí irú mọ̀lẹ́ máa ṣàánú tó máa gbé lọ́wọ́ sókè tí ò ní tẹ́ ló pe òṣùpá fún wa yàtọ̀ sí yẹn dẹ̀rẹ̀ àwọn èèyàn tún dìde oríṣiríṣi àwọn èèyàn tún dìde tí wọ́n tún ṣe ìrànlọ́wọ́ pé àníṣe àgbọ́dọ̀ ṣe ni so àfi eléyìí sọ wípé irú mọ̀lẹ́ ṣe Olódùmarè ṣe olókun ṣe wájé ṣe so àti ṣe ẹ̀yẹ wa dúpẹ́ fẹ́lẹ́ tó. ẹjọ́ báwo lẹ ṣe fi ìbàdàn gbógun yẹn dé Ìlọrin báwo. Well ní bí adébí the first week tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo feel bad but nígbà tí gradually bí story ṣe ń unfold mo padà realize pé Olódùmarè fẹ́ kí n rí àwọn àṣírí kan tí mi ò mọ̀ tẹ́lẹ̀ ni because so many things ni mi ò mọ̀ tẹ́lẹ̀ nípa ìlú Ìlọrin ọ̀ àwọn èèyàn tó wà nínú ẹ̀ ọ̀ àwọn èèyàn kan so mo believe pé Olódùmarè kan fẹ́ la ojú mi sí àwọn kankan láti rí ni so nǹkan tí mo kàn feel nìyẹn pé there is a lesson to learn nínú gbogbo ọ̀rọ̀ yẹn kò ń ṣe ń pé ariwo yẹn ni mo wo ẹ̀kọ́ tí mo rí mú jáde nínú ẹ̀. ọmọ Ẹ̀gbá ní ẹ lọ sí Ìlọrin ẹ tẹ̀lú ń bẹ̀ ẹ ti lọ bí ọdún mélòó kan tí ayé ti mọ̀ yín dáadáa ní ṣókí irú ìlú wo gan nílùú Ìlọrin. Well, to you. Well, to me, if I will be sincere, nítorí pé òtítọ́ ló dáa, Ìlọrin is a very peaceful place. Ìlú tó yẹ pé tí wọ́n bá gbé àlàáfíà wà ń bẹ̀ ni ṣùgbọ́n ṣe mọ̀ pé kò sí bá a ṣe lè sọ wípé ìlú máa dáa tó àwọn alákatakí tí àwọn èèyàn burúkú gbọ́dọ̀ wà nínú ẹ̀. Àwọn at least gbogbo nǹkan tó ṣe kò ṣe everybody ló sọ̀kọ̀ sí wọn. So ti yẹ a ní àwọn ọmọ tó yẹ pé ayé wọn ti bàjẹ́ tí yẹ pé àwọn kàn fẹ́ ba kọjá fẹ́ dogun lẹ̀ ní nǹkan tí mo feel nìyẹn o pé àwọn yẹn wọ́n kàn fẹ́ ba ìlú jẹ́ mọ́ onílù lórí ni tó jẹ́ pé bí ogun ìlú ló ń lù ṣùgbọ́n naturally Ìlọrin is a peaceful place o torí ìlú ìmọ̀ máa ṣe ń parọ́. nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ oríṣiríṣi là ń gbọ́ ẹlòmíín pé níyà Ọ̀ṣun ẹlòmíín pé níyà Odò ẹlòmíín pé ní Igbó gangan ní Ọmọlálá Ọlátúnjí ṣe gan. Olókun àti Ajérò ìṣàmì òun ni mo fi ń jẹ́ ìyá Ajéṣìkẹ́mi Olókun àmọ́ pẹ̀lú ẹ̀ náà gbogbo orúmọlẹ̀ náà ni nítorí pé oníṣẹ̀ṣe ni mí bí mo ṣẹ̀ṣẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe yẹn gbogbo orúmọlẹ̀ ni mo gbà fún kò sẹ́yìn tí mo lè fi pè mí náà bẹ́ẹ̀ ṣùgbọ́n basically Olókun Ajé Kristi sí níbí. tóró ń tà àgbọ́ ní pé ẹ fẹ́ lọ bọ odò Ọ̀ṣun kan ni Ìlọrin òsì nígbà kéèyàn kan jáde nínú ìgboro ní òkè Áńdì kó ló fẹ́ lọ bọ̀ Ọ̀ṣun. kò bọ́ síbù kéèyàn jáde ẹ wọ́n fẹ́ mọ̀ sọ̀rọ̀ yìí tó yẹ pé àwọn akẹgbẹ́ wa kan tó fẹ́ máa castigate mi lórí ẹ̀ pé Muslim society ni a wà èmi ò kì í ṣe àdàlúrú I know pé Muslim society ni láti jẹ́ tí ó dẹ̀ ti wà ní Muslim society yẹn kálukú ló mọ tó ń dá sí ọ̀rọ̀ ilé ayé ara ẹ̀ wọn lè sọ wípé kò sáà fàtò ṣẹṣẹṣe àfi tá bá fẹ́ parọ́ tá bá fẹ́ bù mọ́lẹ̀ so oníṣẹ̀ṣe lè ti wà nínú Ìlọrin tí wọ́n ń ṣe nǹkan wọn peacefully ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ àwọn kan wà tó yẹ pé ajogun ibi ni wọ́n àwọn dàlúrú bàlújẹ́ so ọ̀tẹ́ mi nítorí kò sí odò tí mo fẹ́ bọ̀ mi ò kódà mi ò rò pé nìkan lè sọ pé òun ní mi lódò yìí mo fẹ́ ṣọdún tí mo ṣe gbogbo tí mo fẹ́ bọ̀ inú ilé mi náà ni kò sí nǹkan tó kan anybody ń bẹ̀ bí èmi rí bí pàtẹ́ bá ṣàyànjú rà mí wàhálà kéèyàn kan máa wá wàhálà ni
gbogbo èyí tí mo ní mo gba hall mo fẹ́ ṣe ìyẹn is just this kind of get together ni mo fẹ́ ṣe kí n ẹ wá jẹun ẹ wá mú mi. bẹ́ẹ̀ ni mo kọ́ ni pé wọ́n máa bọ́ sí gbogbo ẹ̀ náà mi ò rí àwọn ènìyàn blame mi mọ̀ pé lẹ́nu ìbàdàn ló ń ṣiṣẹ́. So going forward ma ẹ ti ṣọdún báyìí sí ayé ti gbọ́ ọ̀run ti mọ̀ kí ni káyọ̀ máa retí lọ́wọ́ ìyá Ayéṣẹ̀kẹ́mi Ọmọlára. Well, they should expect a better me. Wọ́n máa retí the better me. Wọ́n dẹ̀ máa retí ìyá Ayéṣẹ̀kẹ́mi be branded. Nítorí pé látọjọ́ kọjọ́ lèmi ti jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ wípé mo wà branded náà tẹ́lẹ̀ náà. Because mo máa ń sọ kò nípa tá a bá yọrí ṣe àbí tí o gbẹ ní jìgbé ni. Ìyẹn tó wá sọ pé oníṣẹ̀ṣe ni nǹkan tó ń fà á tí àwọn èèyàn ẹlẹ́sìn kejì fi ń mú wa níwò wípé àmọ́ nǹkan tá à ń ṣe nìyẹn nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa mọ̀ apply civilization sí. Ẹ wo Islam nígbà tó wọ́pọ̀ wà ní ìgbà kan níbi àbí ní ẹ̀yà kan 200 years ìwé ìwọ̀n ṣe ń practice ẹ̀ wọ́n ni wọ́n ṣe ń ṣe mọ́ ní civilization ti bá at least wọ́n ní picture Kaaba bó ṣe rí nígbà kan rí civilization ti dé bá ọ̀làjú dé bá so àwọn èèyàn wa ò wọ́n àti ńlẹ̀ ní ìsìn káwọn náà jí kiri kó tún ṣe. so tọ́ máa ń retí ìyá ajé tó jí kiri nìkan máa retí ìyá ajé ọ̀tún ìyá ajé aláàánú ìyá ajé tó jẹ́ wípé humanity comes first before religion and I will always be like that no matter the time mo pé tí a bá ń ṣe dáadáa tí ó bá kú díẹ̀ díẹ̀ mo lóore wájú ìṣòkòtò ọmọ náà máa ṣiṣẹ́ rẹ̀ ìmọ́lẹ̀. so lákòótán gbogbo àbálẹ̀ abákọ́ mọ́ṣáláṣí abẹ́ṣe kíní kan ṣe ẹ dáwọ́ ìdúró náà ni nígbà tí wàá lálẹ́ abẹ́ṣe tẹ̀síwájú. èmi kọ́ ni mò ń kọ́ mọ́ṣáláṣí ṣe rí ẹni tó ní mọ́sí tó ń kọ́ mọ́ṣáláṣí yẹn èèyàn mi ni ìlú èyìnbó ló wà ó kàn trust mi ni ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé kéèyàn tó gbé level of trust ẹni tí mo sọ ẹni tó ń lo jáàmù ni o kó tó bá gbé level of trust to my own level pé èmi ni mo fẹ́ òun fẹ́ pé mi báwọn kọ́ mọ́sí ṣe mọ̀ pé ẹnìyẹn ti ní ìgbàgbọ́ nínú mi ó ní òun ti gbé fún àfáà kan rí tó jẹ́ pé wọ́n olódìdí ọdún kan náà fi gbowó lọ́wọ́ rẹ̀ tí òun ò rí picture yèyé òun jẹ́rìí pẹ̀ lè ṣe gbàtúndẹ̀ ẹgbẹ́ yẹn kan ló ní à ń pariwo ọlọ́run ta ló mọ ọlọ́run òun kò sẹ́ni tó mọ ọlọ́run tó tán sí gbogbo kíbi because tó bá jẹ́ wípé wọ́n ṣe ń gbèjà ọlọ́run yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe rí ṣé bọ́lọ́run wò mí tí mo fi bẹ̀rẹ̀ tí mo fi bá wọn kọ́ mọ́ṣáláṣí ọlọ́run wò mí tí a fi gbé lókè lẹ́yìn ìgbà tí wọ́n bá mi jà tán gan àtúrà pààrọ̀ síbẹ̀ àwọn oníṣẹ̀ṣe kan bẹ̀rẹ̀ sí ní bú mi èèyàn burúkú ni oníṣẹ̀ṣe mùsùlùmù tó bá jẹ́ chọ́ọ̀chì náà ní tán bá fún mi ló tí ò kì í ṣe mi tó bá jówó mi ni màá ní mo fẹ́ lọ fi kọ́lé ìjùbá àbílẹ̀ ẹ̀sìn ifá ṣùgbọ́n èmi kọ́ ni mo ní owó bó ṣe kọ́ntínú. wọ́n mọ̀ o wọ́n dà yóò tún ẹ̀mẹ́ta tí wọ́n wá kí mi nílé pé àyà ẹ̀ ṣe o fún kọ́tẹ́ ìṣe yìí o ṣé mo pé tí wọ́n sọ pé mi wá kọ́mọ̀sì yẹn wọ́n máa rí mi wò ní ìrìn pé à bóyá nǹkan tó fẹ́ máa ṣe ládùúgbò òun ni sèmi fẹ́ mo fẹ́ proof wọn rọ́ọ̀gì pé òun ṣe bẹ́ẹ̀ ló ṣe rí mo dẹ̀ expect wípé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ti ara mi gan mọ ọlọ́run yẹn wípé ọlọ́run tóbi ọlọ́run tó lè mú èèyàn tí wọ́n pè ní oníṣẹ̀ṣe tó lè mú ilẹ̀ nínú táwọn sọ pé ìlú yẹn ẹ̀sìn kan ṣoṣo ló wà nínú ẹ̀ ẹ̀rí ọlọ́run yẹn tóbi ọlọ́run tí ò ṣe é gbìjà tó jẹ́ pé òun ló ń to gbogbo nǹkan ẹ̀ bó ṣe fẹ́ so èmi ò stop mosque o ní ìdàgbọ́ àtẹni tó ń kọ́ tó bá ṣe fún mi lówó àwọn tí wọ́n ń jà yìí ní the next 20 years wọ́n lè kankan nínú wọ́n lè mọ̀ dé mosque yẹn mosque máa wọ́n pay forever ni so èmi ò dẹ̀ kí n takò ẹ̀sìn ẹlẹ́sìn kí ẹ̀kan máa takò ẹ̀sìn mi fi mílẹ̀ pẹ̀lú kan tí mo bá believe in dúró lórí owó ẹ̀ jẹ́ kí n ṣe tèmi kí wọ́n náà ṣe tiẹ̀. ṣé ìrìnlẹ̀ à ń gbé ni àbẹ̀ tí kò ń bẹ̀. èmi ò kúrò nílò ìlọrin ni mo wà mi ò kọjá àyè mi ò kọjá àyè mi ìlọrin ni mo wà tí mo ra jókòó mi jẹ́jẹ́ sí. ẹjọ́ kí ló kọ ẹ sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ọmọbìnrin Ajéṣìkẹ́mi Olókun Ọmọlára Ọlátúnjí. a máa rí bẹ́ẹ̀ ṣe o.